Kí ni a fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín sà? Orúkọ mi ni Olóyè Yomi Aliyu SAN. Ẹ̀yin ni. Èmi ni agbẹjọ́rò Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Òòṣà. Kí ni ilé ẹjọ́ yìí fẹ́ sí? A wá sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa Olóyè Sunday Adéyẹmọ fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July 1 tí wọ́n pa èèyàn bí alápatà tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú tí wọ́n bà gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ ní gbogbo mọ́tò tó wà nílẹ̀ ni wọ́n yìn bọ̀ nílùú tó lófin nílùú tó sì ń ṣe ìjọba tiwantiwa. Òun la fi wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin yìí rò títí tí a fi rojọ́ kọ́ mọ́ dá láàmú mọ́ títí tá a padà wá níjọ́ 14. Ilé ẹjọ́ ti wá dìde báyìí, ṣé inú yín dùn sí? Ilé ẹjọ́ ti fara hàn gẹ́gẹ́ bí ìdáàbòbò àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba. Ilé ẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú. Wọn ò gbọdọ̀ yìnbọn, wọn ò gbọdọ̀ pa, wọn ò gbọdọ̀ dáàbò, wọn ò gbọdọ̀ lọ sílé ẹ̀ kí kan lọ máa fàtu kan máa yìnbọn sí nǹkan tó ń rí. Ilé ẹjọ́ ti dáàbò fún ọjọ́ 14 tá a fi padà wá lẹ́yìn fún tí àwọn ó ṣe lórí ẹ̀. Èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti san? Owó tẹ́lẹ̀ ní Yorùbá, ṣùgbọ́n n tá à ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ 500 million naira là ń béèrè. Ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pààyàn bí ẹni tó ń pa alápatà à ń béèrè fún 500 billion naira. Méjì ni, ìkan ní tó ṣe fojú sùn bíi mọ́tò, bíi ceiling, bíi window tí wọ́n bàjẹ́, àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí ó sùn tí ò dẹ̀ jẹ́ dáyelé. Pẹ̀lú ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ń sìn, ṣá lè sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n free láti yan fanda? Ó lè yan fanda bí ọmọ ọba, bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́. Wọ́n ní wọn gbọ́dọ̀ pa, wọn gbọ́dọ̀ tì mọ́lé, wọn gbọ́dọ̀ dúnkokò mọ́, wọn sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ gan, wọn gbọ́dọ̀ lọ sílé rẹ̀. Nítorí ilé ẹjọ́ sọ nìyẹn. Ìdájọ́ tí ilé ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ni? Ṣé fún ọdún kan ni àbí fún? Ọjọ́ 14 tá a padà wá. À ń padà bọ̀ ní on the 18 sìn. So títí on the 18 àwọn yẹn náà ráyè ro tiwọn. Inú wa sì dùn wípé a pe amòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Malami, amòfin àgbà ní SAN ni. Mo mọ̀ pé yóò tẹ̀lé ohun tí ilé ẹjọ́ sọ. Tó wá jẹ́ pé àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn ò tẹ̀lé ní tí ilé ẹjọ́ sọ kọ́, kí ni? Ká má wí ní Paul. Ká má rí wá amòfin àgbà ní alàgbà Malami. Amòfin SAN bí èmi náà ni. A ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún wa tá a bá tẹ̀lé òfin. Kò ní ká má rí ni, kò lè má ṣe. Kí ni ọ̀rọ̀ ìgbẹ̀yìn fún àwọn? Èmi ò lọ́rọ̀ ìgbẹ̀yìn torí mi ò tí ì kú. Ìmọ̀ràn tí mo ní ni pé kí àwọn agbè fún ìjọba kọ́ rí pé àwọn ń ṣe nǹkan náà tó bọ́ òfin mu. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ rí yìí òun ni afẹ́ràn ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n tó ń ṣe ń bá lọ yìí, àwọn tó súnmọ́ wọn gan tẹ́ bá délé Sunday tó wá rí ẹ̀jẹ̀ tó dáálẹ̀, èyí ò rí pé ní tòótọ́ ọmọ Yorùbá wọ́n wà nínú àdánwò ńlá lọ́pọ̀lọpọ̀ ló lè yọ wọ́n kúrò níbẹ̀ tí mo rí nìyí. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Olóyè Yomi Aliyu SAN. Ẹ ṣeun gẹ́gẹ́ sà. Thank you. Òun lẹ ti gbọ́ yẹn bí ìdájọ́ ṣe. Aliyu tó jẹ́ agbẹjọ́rò fún Sunday Igboho sọ wípé fún ọjọ́ 14 wọ́n free láti ṣe ohun tó bá wù wọ́n.